Epísítélì ti Júdà orí kìíní. Ìkíni. Júdà, ìránṣẹ́ Jésù Kristi àti arákùnrin Jákọ́bù, sí àwọn tí a pè, olùfẹ́ nínú Ọlọ́run Baba, tí a sì pamọ́ fún Jésù Kristi, kí àánú àti àlàáfíà àti ìfẹ́ kí ó máa bí sí fún yín. Ìdájọ́ fún àwọn èké olùkọ́ni. Olùfẹ́, nígbà tí mo fi àti mi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàì má kọ̀wé sí yín kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn èèyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Nítorí àwọn èèyàn kan ń bẹ tí wọ́n yọ́ wọlé, àwọn ẹni tí a ti yàn láti ìgbà àtijọ́ sí ẹ̀bi yìí, àwọn aláìwà bí Ọlọ́run, tí ń yí oore-ọ̀fẹ́ Ọlọ́run wa padà sí wọ̀bìà, tí wọ́n sì ń sẹ́rú àwa kan ṣoṣo náà, àní Jésù Kristi Olúwa. Ǹjẹ́ èmi fẹ́ rán yín létí, bí ẹ̀yin tilẹ̀ ti mọ gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan rí, pé Olúwa, nígbà tí ó ti gba àwọn èèyàn kan là láti ilẹ̀ Jíbítì wá, lẹ́yìn náà ó rọ àwọn tí kò gbàgbọ́ àti àwọn áńgẹ́lì tí kò tọ́jú ipò ọlá wọn, ṣùgbọ́n tí wọ́n fi ipò wọn sílẹ̀, àwọn ni ó pamọ́ nínú ẹ̀wọ̀n àìnípẹ̀kun nísàlẹ̀ òkùnkùn dé ìdájọ́ ọjọ́ ńlá ni. Àní bí Sódómù àti Gòmórà àti àwọn ìlú agbègbè wọn ti fi ara wọn fún àgbèrè ṣe bákan náà, tí wọ́n sì ń tẹ̀lé ará àjèjì lẹ́yìn, àwọn ilẹ̀ afilélẹ̀ bí àpẹẹrẹ, wọ́n jìyà náà nípẹ̀kun. Bákan náà ni àwọn wọ̀nyí pẹ̀lú ń sọ ara wọn di èérí nínú àlá wọn, wọ́n sì ń gan ìjòyè, wọ́n sì ń sọ̀rọ̀ búburú sí àwọn ọlọ́lá. Ṣùgbọ́n Míkáélì, olórí àwọn áńgẹ́lì, nígbà tí ó ń bá èṣù jà, tí ó sì ń jìjàkadì nítorí òkú Mósè, kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí i, ṣùgbọ́n ó wí pé, Olúwa ni yóò bá ọ wí. Ṣùgbọ́n àwọn wọ̀nyí ń sọ̀rọ̀ òdì sí ohun gbogbo tí wọn kò mọ̀. Ṣùgbọ́n ohun gbogbo tí wọn kò mọ̀ nípa ẹ̀dá, bí ẹranko tí kò ní ìyè, nínú nǹkan wọ̀nyí ni wọ́n di ẹni ìparun. Ègbé ni fún wọn, nítorí tí wọ́n ti rìn dé ọ̀nà Káínì, wọ́n ti fi ìwọra súré sínú ìṣìnà Bálámù nítorí èrè, wọ́n sì ṣègbé nínú ìṣọ̀tẹ̀ Kórà. Àwọn yìí ló jẹ́ àbàwọ́n nínú àsè ìfẹ́ yín, nígbà tí wọ́n bá yín jẹ àsè, àwọn olùṣọ́-àgùntàn tí ń bọ́ ara wọn láì bẹ̀rù, ìkùukù láì ní omi, tí à ń ti ọwọ́ afẹ́fẹ́ gbá kiri, àwọn igi aláìléso ilé àkókò èso, wọ́n kú lẹ́ẹ̀méjì, afọ àwọn tó ti gbòǹgbò ti gbòǹgbò. Omi òkun tí ń rú, tí ń hó ìfófò ìtìjú ara wọn jáde, alárìnkiri ìràwọ̀, àwọn tí a pa òkùnkùn biribiri mọ́ndè láéláé. Àwọn yìí pẹ̀lú ni Énókù, ẹni kejì láti ọ̀dọ̀ Ádámù, sọtẹ́lẹ̀ fún, wípé kíyèsí, Olúwa ń bọ̀ pẹ̀lú ẹgbẹgbàárùn àwọn èèyàn rẹ̀ mímọ́, láti ṣe ìdájọ́ gbogbo ènìyàn, láti dá gbogbo àwọn aláìwà bí Ọlọ́run lẹ́bi, ní ti gbogbo ìṣe àìwà bí Ọlọ́run wọn, tí wọ́n ti fi àìwà bí Ọlọ́run ṣe, àti ní ti gbogbo ọ̀rọ̀ líle tí àwọn ẹlẹ́ṣẹ̀ àìwà bí Ọlọ́run ti sọ sí i. Àwọn wọ̀nyí lé àwọn tí ń kùn, àwọn aláròyé, tí ń rìn nípa ìfẹ́kùfẹ́ ara wọn, ẹnu wọn a sì máa sọ ọ̀rọ̀ ìhàlẹ̀, wọn a máa ṣojúṣàájú nítorí èrè. Ìkìlọ̀. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́, ẹ rántí àwọn ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú láti ọwọ́ àwọn àpọ́sítélì Olúwa wa Jésù Kristi, bí wọ́n ti wí fún yín pé àwọn ẹlẹ́gàn yóò wà ní ìgbà ìkẹyìn, tí wọ́n máa rìn gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ àìwà bí Ọlọ́run ti ara wọn. Àwọn yìí ni àwọn ẹni tí ń ya ara wọn sí ọ̀tọ̀, àwọn ẹni tí ara tí wọn kò ní ẹ̀mí. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́, tí ẹ̀ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ, tí ẹ̀ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́, ẹ máa pa ara yín mọ́ nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ máa retí àánú Olúwa wa Jésù Kristi títí di ìyè àìnípẹ̀kun. Ẹ máa ṣàánú àwọn ẹlòmíràn. Ẹ máa fi yàtọ̀ hàn. Ẹ máa fi ẹ̀rù gba àwọn ẹlòmíràn là. Ẹ máa fà wọ́n yọ kúrò nínú iná. Ẹ tilẹ̀ máa kórìíra ewu tí ara ti sọ di èérí. Ìbùkún
Ǹjẹ́ ẹni tí ó lè pa yín mọ́ kúrò nínú ìkọ̀sẹ̀, tó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láìlábùkù pẹ̀lú ayọ̀ ńlá? Sí Ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo, olùgbàlà wa, lé ògo àti ọlá ńlá, ìjọba àti agbára, nísinsìnyí àti títí láéláé. Àmín.